اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. Bùnìyàmínú lórúkọ mi ó Ọládọ̀jà lórúkọ mi aṣáájú ẹgbẹ́ akọrin ẹ̀sìn tí ń jẹ́ Diazakirus Ọlọ́run wà pẹ̀lú wa mọ̀lẹ́bí ẹni títí ní wọ́gbó ọ̀rẹ́ rẹ́mùrẹ́mù ọ̀rẹ́ ojú lásán abániwọ̀rọ̀ ọba òrídá amọ́niṣẹ́ ni afàìmọ́niṣẹ́ ni aṣẹ́nibániláàrò ọmọ aráyé adìkúta sẹ́rù ẹni tó fúyẹ́ kọlọ́run yá wáyà méjèèjọ kọlọ́run yá wáyà méjèèjọ kọlọ́run yá wáyà méjèèjọ kọlọ́run yá wáyà méjèèjọ. ayé retí ẹlẹ́yà lójoojúmọ́ bí káwá ń ta ó jẹ tì láyé ń fẹ́ ẹni sọ̀wọ́ tí ò pé ní ìwọ̀n o kò sẹ́ẹ̀dí àwò ọba tó láyé torí ẹni bá gbọ́kàn lọ́lọ́run oró ń gbójúlẹ̀ ẹni fẹ̀yìn tẹ̀ra abára rẹ̀ nílẹ̀ o abára rẹ̀ nílẹ̀ gbirigidi abára rẹ̀ nílẹ̀ gbirigidi abára rẹ̀ nílẹ̀ gbirigidi. ọlọ́run o ọlọ́run o ọlọ́run ọ̀hún ọlọ́run àṣọ ọlọ́run ọ̀kan. Jalla jalalu jalla. gbàmígbàmí ọlọ́run ọba àgbà ọlọ́run àdìgún ọlọ́run àpò ọlọ́run àkọ́kọ́ ọlọ́run ìgbè ọlọ́run ìbábá ọlọ́run ìbè ajílára tó ọlọ́run kàyàkàyà rẹ̀ ọba tìtì omi ìwẹ̀ lómi ọ̀pá ọba gbọ̀ngbọ̀n ìsomi ọ̀pá lómi ìwẹ̀ tọ́tọ̀ rẹ̀ ọlọ́run àbàṣẹ wà òtí nílùú rẹ̀ òtí rẹ̀ lóní ẹlẹ́kùnrin ìkẹ́ yóò gbẹ fún gbogbo ojúlé kẹ́yìn ta ló ṣe bèrè ọ̀rọ̀ àbúrò lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ọ̀bì ọba mi màmá gbogbo kọjá gbogbo ọba mi dàgbà títí kọjá àgbẹ̀ kò sára fi wé rárá nínú àwa ẹ̀dá àlìmú ló ń jẹ́ ìmọ̀lẹ̀ ẹ̀yìn ọlọ́run òṣùpá ọlọ́run mọ̀nà ọlọ́run àrà ọlọ́run ìràwọ̀rẹ́ ọlọ́run òṣùmá ọlọ́run àlìbákí ọlọ́run ọlọ́run àánú ọlọ́run ọ̀la ọlọ́run ọ̀túnla gbogbo ẹ̀dá ló máa kó ọlọ́run ní yòókù kìtàkìtà ọ̀làgbèrè ẹlẹ́rẹ̀ o alẹ́zìmù alíbàkọ́ alíkìdàmù ọlọ́run ní mọ́ àtijọ́ ọba gbogbo kábíyèsí ọlọ́run ọ̀nkọ́rí èèbù òfúnifúnni gbà má fi kan gbà kan lọ́wọ́ mi kò sẹ́ni kan ṣoṣo ṣoṣo dígbà yín ọlọ́run àánú ọlọ́run ìgbàlà síjú àníwò ni ó yálà yìí fún mi lárí ti kí ó mọ̀ jẹun alẹ́ ìbá ọ̀dára mọ̀ jẹun àbálò tó mọ̀ jẹun tà mọ̀ jẹ ìlú sọ méje nínú yàrá ìmọ̀ nígbàdí ní ìláyé ó nẹ́kàn mi mọ̀ jẹ tó bá bàbá gbọ́ àlejò ní ọ̀rọ̀ àkáwọ́ rí sunkún mọ́ bí ìkànnì ọ̀rọ̀ àkáwọ́ mọ́ rí sunkún mọ́ jẹun agbára tó burú dáná kí wọ́n rí gbẹ̀yàn àbọ̀ tó ní mọ́ dákun bí ìbò gbogbo ọ̀tá tí wọ́n jó wá sọ wọ́n di bàtà ọ̀rọ̀ àkọ́bà dábàá ọmọ kò mọ́ di ìdèmí lọ́sẹ̀ wọn bá ti sàdí lẹ́sìn ó wọ́n gbé wọn gbogbo ọ̀rọ̀ mi ń kọ́ ọmọ kò mọ́ jẹ́ dà kálá ẹni sami ó jọ wúrọ̀ lọ iná máa múlù ìsáradà jẹ́yà ayé àkúrà láwọ̀ kó ń bá ayà kúrò. Fàtúbà nílẹ̀ sí ẹ̀yìn mọ́lá kùtù kò lè ṣe ìwà ilẹ̀ nítorí jà ó ọmọ ẹlẹ́dì kẹrẹ ó gbàdúrà làwà àmín.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير والأول والآخر والصاخر والباطن وهو بكل شيء عليم صدق الله العظيم. مجسيلني مدبر الحمد لله olúwọ́mí aláwùsá ti mọ inú yẹn ó tún jí mi sáyé lọ lẹ́yìn tí mo ti sùn látànà ọpẹ́ kíní kí n dá o ẹ̀yìn kíní ń bá yín bí mo bá lẹ́gbẹ̀rún ahọ́n bí mo lẹ́gbẹ̀rún ẹtì kò tó láti fi dúpẹ́ o òrè tó lórí àmì ṣe ìwọ màlá lágbára lórí ohun gbogbo. Ọba tó pa mọ́ mo dúpẹ́ ọmọ ìyá ọba.
ربيع